ọ̀rọ̀ yìí ti wá lágbára, ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State ó ti wá dójú ẹ̀ pátápátá. Àmọ́ ẹ gbọ́ ná ẹ̀yin èèyàn, ǹjẹ́ a lè sọ pé lóòótọ́ karma ló ń ja MC Olúọmọ lọ́wọ́lọ́wọ́ yìí? Ṣé a lè sọ wípé is it true wípé àwọn ìwà tí MC Olúọmọ wù láyé àgbẹ̀dẹ àti Ọlọ́run wà lòun náà ń jèrè ẹ̀ lára Tàfàṣégò lónìí? Ọ̀rọ̀ ìlágbára gbogbo ẹnu tán. Ẹ wá gbọ́ àwọn àṣírí lóríṣiríṣi tí ìkan lára àwọn ọmọ onímọ́tò NURTW ní Lagos State tó tú nípa àwọn nǹkan tí MC Olúọmọ náà ṣe, ipa tí MC Olúọmọ kó láyé Ọlọ́run wà àti àgbẹ̀dẹ, mo ṣe yọ láyé ìgbà tán fẹ́ yọ Ọlọ́run wà àtàgbẹ̀dẹ kúrò lórí ipò, bí MC Olúọmọ ṣe lo Tàfàṣégò láti fight àwọn méjèèjì yẹn, láti fight àgbẹ̀dẹ àti láti fight Ọlọ́run wà kó náà fi gain ground nínú ẹgbẹ́ NURTW ní Lagos State. Ṣé rọ́ ni, ṣé òótọ́ ni ẹ̀yin èèyàn? Ọmọ ẹgbẹ́ yìí ni mọ́tò Tàfàṣégò tó ti kún tó ti léfò ó ní MC Olúọmọ ń ṣẹ́wọ́ sí, pé torí lọ́wọ́lọ́wọ́ yìí ẹni ayé fẹ́ táyé sì recognize gẹ́gẹ́ bí state chairman NURTW ní Lagos State, ó ní Tàfàṣégò therefore kí MC Olúọmọ gbà fọ́lọ́run kó gba kádàrá kó rọra fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé. Ọ̀rọ̀ ìlágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn, àtẹ̀wá mọbi tá a dojúkọ gangan mọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State yìí, ọ̀rọ̀ wọn tojú sóòyàn. Kí n má gbà wá lákòókò jù, ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé ká gbọ́ gbogbo àlàyé tí ọmọ ẹgbẹ́ onímọ́tò yìí tún ṣe nípa ipò state chairman tí MC Olúọmọ àti Tàfà jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tán ti sọ di wàhálà rẹpẹtẹ nínú ẹgbẹ́ wọn. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nígbà tí MC Alhaji Musiliu Àyìndé Akínsọ́yà tẹ́ bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Ọlọ́run wà. Ṣé mọ̀ wípé Ségò Alhaji Mustapha Ségò ẹ̀yìn yín ló wà, débi wípé gbogbo èèyàn máa ń wò wípé Ségò ló máa ń dá wàhálà lẹ̀, òun ló máa ń dà nǹkan rú. Ségò kò ń ṣẹni tó ń dà nǹkan rú. Ségò kò kí ń ṣẹni tó ń dà nǹkan rú. Alhaji Musiliu Àyìndé Akínsọ́yà ẹ̀yin ni dà nǹkan rú, ẹ̀yin lẹ̀ ń dàrú. Nígbà tí tẹ́ bọ́lọ́run wà jàǹgbà yẹn, ṣe bọ́ máa Lagos Island ní Ọlọ́run wà, ọmọ Lagos Island ní Tàfàṣégò. Ta ló jẹ́ kí Ségò support? Láàrin mi àti ẹja àwòwò, ta ló jẹ́ kí Ségò support? Ó máa fèkó lẹ̀, ó máa lọ support yín láti Òṣòdì Oko, ó máa support yín mà ní. Àwa tá jẹ́ followers ẹ̀, a ní ọ̀rọ̀ tí ọ̀gá bá ti sọ fún wa náà la máa tẹ̀lé. A dẹ̀ tẹ̀lé àgbà fún wípé ẹ wá o, ẹni tí ò bá ti lè tẹ̀lé òun ọ̀rọ̀ o, ọmọdé ro òun ò ń dalẹ̀ èèyàn, òun ò ń ṣe kinní kan. MC ọmọ ìyá òun ni gidi, ọmọ ìyá òun gidi ni, òun ò lè dalẹ̀, òun lòun tẹ̀lé tó dì kọ́. Adẹ̀tẹ́lò ara wa pa àwọ̀ wípé ànága méjì ju Mustapha Ségò lọ. Adẹ̀tẹ́lé ìyẹn lọ bẹ́ẹ̀. Ìgbà àgbẹ̀dẹ náà tún bọ̀, ẹ mà tún bá ẹ̀yin gangan mà lẹ tún bá gbẹ̀gbẹ̀ jà. Alhaji Musiliu Akínsọ́yà ẹ̀yin lẹ bá gbẹ̀gbẹ̀ jà. Ẹ̀dẹ̀ gbéjà yẹn ẹgbẹ̀wé kó ẹ̀ẹ̀mẹyàn tó kú lẹ́kọ̀ọ́ ni, àìmádúró èèyàn tó kú lẹ́kọ̀ọ́ ni. Èèyàn mélòó ló kú lóṣòdì lọ́dọ̀ yín lọ́hùn? Kò sẹ́ni tó kú lóṣòdì lọ́dọ̀ yín lọ́hùn. Ségò yìí náà dẹ̀ tún gba ìjà yẹn, ó bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Ségò ní Lagos Island lórí ọ̀rọ̀ àgbẹ̀dẹ kò ṣàgbẹ̀dẹ. Àgbẹ̀dẹ àti Ségò ní issue right from beginning. Àgbẹ̀dẹ máa wá sí ọ̀nà làbá yìí ni ó máa ṣe fàájì pẹ̀lú Ségò ni. Ẹ̀yin náà lẹ dájà lẹ̀, Ségò ó tún pọ̀ yín sẹ́yìn. Ẹ tún bẹ̀rẹ̀ ìjà yẹn náà. Gbogbo team Lagos ó fọ́ ẹlẹ́rẹ̀ lẹ́gbà yẹn. Táwọn kan support àgbẹ̀dẹ.
àwọn kan ọ̀nà àwọn lè support yín Sego ó volunteer rẹ̀ ó support yín. Ṣẹ́yìn wá ti gbàgbé ọ̀rọ̀ àná ni Sego yẹn náà lẹ́yìn náà lẹ́tún bá jà báyìí o Sego yẹn lẹ́ ń bá jà báyìí o Sego yẹn lẹ́ ń bá jà báyìí o Sego yẹn lẹ́ rí bí enemy yín báyìí sí yín o Sego yẹn náà lẹ́ rí bí enemy yín báyìí sí yín o. Ọmọ ẹ̀dá ẹ wá gbé Kùránì ẹ máa ṣépè ẹ máa ní ẹ máa ṣépè lera yín. Ṣé rí kẹ́ fi Kùránì ṣépè jù bẹ́ẹ̀ lọ láàrin mi àti yín asáàfúnla ọkọ̀ tó ti lọlẹ̀ ń ṣẹ́wọ́ sí èrò ti kúnnu bọ́ọ̀sì tẹ́lẹ̀ bá yídà yẹn ti kúnnu bọ́ọ̀sì ni mọ́tò máa proceed ló máa lọ. Ṣé ọwọ́ fẹ́ gbé yín sórí mọ́tò ni àbẹ́fẹ́ ṣèkejì kọ̀ǹdọ́tọ̀ ni àbí èwo lẹ fẹ́ ṣe gangan torí kò yé mi. Sego yẹn lẹ rí bí enemy yín sí yín ẹ bọ́ lòun wá jà ó bá yín bàjà ẹ bá gbẹ̀dẹ̀ jà ó bá yín bàjà gbogbo èèyàn ń rí Sego bí aláìdá ń rí Sego bí aláìdá ipò òun ló ń dà nǹkan rú. Ọlọ́run náà wá ń fojú burúkú hàn ìpè ẹni tẹ́ ń pè láláì ẹni tẹ́ ń pè ní òṣìkàlù òun wá làwọn aráàlú yẹn lọ́wọ́ afẹ́ báyìí gbogbo tẹ́ ń ṣe káàkiri tẹ́ ń ṣe mítìn tẹ́ ń ní káwọn kan máa lọ dá mítìn nílẹ̀ ìjọba wà ń lù o ẹ lè dá fáwọlẹ́ǹtì kankan lẹ̀ o ìjọba wà ń lù o wà láìtàláì súnmọ́bì láìlàsíláwà ìjọba wà ń lù ọmọ bá wa dá ẹ bá rò bóyá ibì kan wà tó jẹ́ pé ọmọ ti lọ yìnbọn ọmọ ti lọ pààyàn ọmọ ti lọ ṣe kínní ṣe mọ̀ pé èyí tíyàn ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ tíyàn ti lọ pààyàn tọwọ́ ìjọba ò tẹ̀yàn tí wọ́n jẹ́ kíyàn lọ ṣẹ̀wọ̀n tó yẹ jẹ́ kíyàn lọ ṣe wà láìtàláì súnmọ́bì láìlàsíláwà gbogbo nǹkan tíyàn ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ tíyàn bá dọ́rú ẹ̀ wò ní sáà tá a wà yìí wà láìtàláì súnmọ́bì láìlàsíláwà ìyàn pẹ́ láwọn jọ̀bọ lọ ìyàn ṣe kí ni ìyàn pẹ́ láwọn jọ̀bọ lọ. ẹ̀yin èèyàn tí wọ́n gbọ́ àwọn àṣírí lóríṣiríṣi tí wòlíì máa kọ sílẹ̀. gbogbo ìgbà tẹ́yìn wà ní tẹ́nà yìí ẹ mọ ọ̀sẹ̀ kan nílò ọ̀sẹ̀ kan nílò kọ́ máa sọ wípé kọ́ mọ owó kan wá kọ́ máa sọ wípé kọ́ mọ owó gbá wá kí ló dé kí la ṣe fún yín kí la ṣe fún yín ọmọ ẹgbẹ́ APC náà làwa náà lórílẹ̀‐èdè yìí àtọ̀rọ̀ tó sọ nípa kí la ṣe fún yín wòlíì yìí Mohbad ti máa rí justice o pé gbogbo àwọn tó lọ wọn Mohbad gbogbo wọn pátápátá làṣírí wọn máa tú àmọ́ ìgbà wo ni wòlíì máa kọ síbẹ̀ pé àṣírí àwọn tó pa Mohbad máa tú kí ló ń tọ́ yín ò bẹ́ẹ̀ wá mọ́ between now and 2027 ẹ̀yin èèyàn ẹlòmíì dẹ̀ ti ń ṣèjọba lọ Alhaji Mustapha Sego ti ń ṣèjọba lọ nínú fọ́nrán yìí kódà wọ́n tún mẹ́nu bà èmi ti ń jẹ́ lásẹ̀sco unity kan mi ń gbádùn kódà wòlíì máa kọ síbẹ̀ tó gan tún mẹ́nu bà ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu àwọn àṣírí kan nípa ẹni tí ń ṣe yọ̀kẹ́ ni àti ọmọ yẹ èmi lásẹ̀sco lẹ́nu ìgbà tí Sego gbàjọba yìí náà ni ìrọ̀rùn ló dé bá mi lẹ́nu ìgbà tí Sego gbàjọba yìí náà ni ìrọ̀rùn dé bá mi tí wòlíì máa kọ síbẹ̀ tán tútù lọ́tẹ̀ yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín lórí ẹ̀sìn comment. Bàrí máa dé àmọ̀gbà tí Bàrí fẹ́ dé o àmọ̀gbà tí Bàrí fẹ́ dé o ọ̀rọ̀ ìran ilé ó tún lé ó lágbára ọ̀rọ̀ ìran ilé Alhaji Mustapha Sego ìran wòlíì máa kọ síbẹ̀ tán ó ti sọ gbogbo ẹ̀ di rọrùn ibi tó ti ń jà tó ti ń ṣe gbogbo ẹ̀ náà ló ti sẹ́tù ìran ilé tún lágbára gbogbo ẹ̀ ló ti sẹ́tù ẹ̀yin èèyàn wọ́n ní Mohbad gbogbo ẹ̀ ló sẹ́tù gbogbo ẹ̀ ó ti sẹ́tù gbogbo lẹ̀
kò sí jà mọ́ lẹ́nu ìwé. ìyẹn ni pé kí gbogbo àwọn ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí Sego máa bá ìjọba ẹ̀ lọ. láti jẹ ọjọ́ gbogbo àwa justice anybody tó bá fẹ́ create violence ìjọba wà ń lù. tọkàntọkàn tá a ti ń agitate fún justice for Mohbad láti jẹ ọjọ́ ìta. àwọn ọmọ àwọn onítẹ̀ ń kó sẹ́yìn o àwọn ọmọ anybody o ṣùgbọ́n anybody tó bá dá violence ilẹ̀ ìjọba wà ń lù torí peacefully la fi ń ṣe national tá à ń ṣe yìí sí kò sí pé ó ń dùn kàn bì kan kò sí pé ó ń ṣe kíní kan bì kan olúkálùkù à ń gbowó oúnjẹ tẹ́lẹ̀ àti ń gbowó oúnjẹ ń sìn èmi lásẹ̀sco unity mi lásẹ̀sco èmi kàn ti ń wọ bọ́ọ̀bẹ̀rì òun rèé nà bọ́ọ̀bẹ̀rì rẹ rí lára mi yìí nà tẹ́lẹ̀ tipátipá ni màá fi mọ́wọ́ délé lásìkò yín 4 years tẹ́ lò lọ tipátipá ni màá fi mọ́wọ́ délé. ẹ jẹ́ àwọn nǹkan táwọn èèyàn sọ nípa. tíyàwó kan tún bá mi jà pé àwọn wo lẹ ń tẹ̀lé yìí àwọn wo lẹ ń tọ́ mi ní sùúrù tó bá tó àsìkò àti iṣu fùrọ̀ á là fún rẹ̀ fùrọ̀ á là fún rẹ̀. lẹ́nu ijọ́ mẹ́ta tí Sego kọ́ gbàjọba yìí lásán wà láìtàláì súnmọ́bì láìlàsíláwà tí mi rówó mú wọlé ìyàwó gan ti ń ṣàdúrà àwọn ọmọ gan ti ń ṣàdúrà fún mi. o ní more grace and anointing of God Almighty upon you and your family, sir, in Jesus' name. gbogbo àwa tá a bá wá ròyìn pé ìkíjọba iṣẹ́ ń lọ yìí wípé ìtàjẹ̀sílẹ̀ nílùú Èkó lẹ́fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ Ọlọ́run níjó ṣẹlẹ̀ o lọ́lá àwọn tó tẹ̀lé Èkó dúró kò ní ṣẹlẹ̀. ó gbẹnu tán o àfi sùúrù ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò yìí ọ̀rọ̀ wọn yìí kódà Ọlọ́run nìkan ló mọ ibi tó máa já sí àmọ́ ẹ̀yin èèyàn kí lójú tẹ̀yin náà fi rí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ìjẹ́ lóòótọ́ ìwà èrè ẹ̀ṣẹ̀ MC Olúọmọ láyé Ọlọ́run wà àtàgbẹ̀dẹ lòun náà ń jẹ lọ́wọ́ ẹ̀ lára Tafa Sego ṣé lóòótọ́ ni pé MC Olúọmọ ló ń da nǹkan rú ní Lagos State gẹ́gẹ́ bí ohun tí ọmọ ẹgbẹ́ yìí sọ tòró ń jẹ́ ká mọ̀ báyìí wípé MC Olúọmọ gan ló ń da nǹkan rú kò kí ń ṣe Tafa Sego pé gbogbo ibi táwọn kọ̀ọ̀kan ti ń jà gan sẹ̀ pé Tafa Sego ti ń sẹ́tù wọn ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn kí ni opinion ti yẹn máa bá mi jù sí comment ò bọ́ tẹ́já wo comment kan sí méjì lábẹ́ fídíò ìkàtẹ̀ gbọ́ opinion 1 or 2 people náà lórí mátà wọn. Najibade Ogunsanwo ó ní I swear Almighty Allah the guy said the truth. Point of corrections 4.5 years of difficulty we used. This is the time we dey enjoy. Sego Oga Oga ID card they sold 6,500 at MC Olúọmọ regime. They sold it 500 naira regime of Sego. Ẹ̀yin èèyàn ṣé òótọ́ nìkan sẹ́ni yìí sọ wípé ID card àwọn tí wọ́n tà ní 6,500 láyé MC Olúọmọ 500 naira náà tà fáwọn báyìí láyé Sego. But ṣé òótọ́ ni ṣe rọ ni ẹ má bá mi fi èrò yín nípa ìsí comment o. And aside that is that not a kind of a method strategy tí Tafa Sego náà ń lò láti fi wọlé sí wọn lára ṣé kò ṣe strategy lòun náà ń lò láti fi lè wọlé sí wọn lára ṣá ṣé kò ṣe pé òun náà kàn wá ọ̀nà tó náà fi máa gbà gain ground nínú ẹgbẹ́ yẹn and by the time tó náà bá gain power tán kí lè assurance tí wọ́n ní wípé òun náà ò ní padà máa ṣe nǹkan tó wù ú kò ní padà máa misuse power yẹn ó lágbára. Peter Tolu ní all of you are threatening to others go and look for work you dey see money than people that are struggling ole cancus ọ̀gá ẹni yìí ń para fáwọn ọmọ ẹgbẹ́ URCW gan gidi o it is weird but iṣẹ́ náà àwọn náà ṣe àbí wọ́n ṣàjálè olè ló bọmọ jẹ́. Another person Adékúnlé Ọ̀rẹ́falé ó ní ìzágbèrò work ìzágbèrò work ẹ gbọ́ ẹ gbára o ẹ gbọ́ ṣíṣe àgbèrò jẹ́ iṣẹ́ ẹ̀yin èèyàn ṣiṣẹ́ ni àbí kì í ṣiṣẹ́ ẹ máa jèrò yín lórí ẹ̀sìn comment. Usman Danfodi òun náà ní go and sit down for one side you don't know anything. It is well ẹ̀yin èèyàn kí ni opinion titi yín ẹ máa bá mi jù sí comment section and ẹ má gbàgbé láti máa bá mi follow DJ Naija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn lórí Facebook page wa from there ẹ ti máa gbádùn àwọn update wa lóríṣiríṣi bàbá ṣe ń gbé wa títí dìgbà míì ire o.